tó lónìí a kí yín káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tá ó ti máa sọ̀rọ̀ nípa àṣà oyè jíjẹ ní ilẹ̀ Yorùbá tàbí ní àárín àwọn Yorùbá. Kí ni à ń pè ní oyè jíjẹ? Yorùbá bọ̀ wọ́n ní èèyàn méjì ló ń joyè, ẹnìkan á joyè ẹnìkan á sì jẹ ilésanmí. Oyè jíjẹ ní ọ̀nà tí a ń gbà yan àwọn olórí sí ìdí ìṣàkóso ìlú, ẹgbẹ́, ẹ̀sìn tàbí àwùjọ. Ọ̀nà oríṣiríṣi wá ní oyè tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ló pín sí ní ilẹ̀ Yorùbá. A ní oyè awo, a ní oyè ẹgbẹ́, a ní oyè ìlú, a ní oyè ìfidálọ́lá àti oyè ẹ̀sìn bí ó ti wù kí ó mọ. Àwọn oríṣiríṣi àwòmọ́ ni Yorùbá máa ń wò mọ́ ẹni tí wọ́n bá fẹ́ fi jẹ oyè ní ilẹ̀ Yorùbá. Kí ni àwọn àwòmọ́ olóyè ní ilẹ̀ Yorùbá? Olóyè ní láti jẹ́ ẹni tí a rí gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe ìṣàkóso tí ó múnádóko láàárín àwọn ènìyàn tàbí láàárín ẹgbẹ́ tàbí láàárín ìlú. Bákan náà, olóyè ní láti jẹ́ ẹni tí ó ní ìfẹ́ àwọn ènìyàn lọ́kàn tí àwọn ènìyàn náà sì ní ìfẹ́ rẹ̀. Kò tán síbẹ̀. Bí a bá ń sọ̀rọ̀ nípa olóyè, olóyè ní láti jẹ́ ọmọlúàbí ènìyàn tí àwọn ènìyàn ti gbé wò, tí àwọn aráàlú ti gbé wò, tí wọ́n ti rí i pé ìwà rere ni ó wà lọ́wọ́ rẹ̀ ní gbogbo ìgbà. Ọmọlúàbí ènìyàn ni Yorùbá máa fi ń jẹ oyè láàárín àwùjọ. Ewé àkókò ni a máa ń jálé olóyè lórí ní ayé àtijọ́. Yorùbá máa lo omi tútù àti àwọn èròjà mìíràn gẹ́gẹ́ bí ohun ìsúre tàbí ìwúre fún olóyè tuntun pé kí ìgbà rẹ̀ kí ó sàn wá, kí ó tù wá lára jákèjádò ní ilé àti oko. Ǹjẹ́ oyè tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, a ní oyè ìlú wà tí í ṣe oyè ìdílé. Oyè ìdílé la ti mọ̀ sí oyè àjẹwọ̀. Bákan náà ni a ní oyè ìfidálọ́lá, oyè awo tàbí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ náà wà bákan náà. Ǹjẹ́ kí là ń sọ? A sọ pé oyè jíjẹ ní ilẹ̀ Yorùbá jẹ́ àṣà kan pàtàkì láàárín àwọn àṣà tí Yorùbá ní. Yorùbá kì í dédé fìyàn joyè láì ṣe pé wọ́n ti wò ó dáadáa pé ẹni tí ó ní ìfẹ́ àwọn ènìyàn tí àwọn èèyàn sì nífẹ̀ẹ́ ni àwọn fẹ́ fi jẹ oyè. Kò ní jù báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Tí ó bá di ìgbà míì, a ó máa mú àkọ̀tun wá fún yín. A ó máa ṣàlàyé oríṣiríṣi oyè tí ó wà. Oyè ìfidálọ́lá ni a ó sọ bí ó ti ń rí. Oyè ìlú tí a tún mọ̀ sí oyè àjẹwọ̀, àwọn àpẹẹrẹ wọn lóríṣiríṣi. Oyè awo, oyè ẹ̀sìn, oyè ẹlẹ́gbẹ́jẹgbẹ́ lọ́lọ́kan òjọ̀kan ni a ó máa yẹ̀wò nínú àwọn ẹ̀kọ́ wa tí ó máa tẹ̀lé eléyìí. Ǹjẹ́ ẹ̀yin lè fẹ́ darapọ̀ mọ́ wa láti kọ́ èdè Yorùbá síwájú sí i? Ẹ tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa gbogbo, lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook Yorùbá Clinic ni à ń lò, lórí Twitter Yorùbá_Clinic, tí ó bá jẹ́ lórí YouTube Yorùbá Clinic TV, lórí ẹ̀rọ alágbàtà wa òun ni www.yorubaclinic.com, níbi tí ẹ ní àǹfààní àti darapọ̀ mọ́ wa kí ẹ sì kọ́ èdè Yorùbá tí ó múnádóko. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín, èmi atọ́kùn àti olùkọ́ yín Ọláìyá Àyìndé Ọlárẹ̀wájú, mò ń wí pé ẹ wà ní àlàáfíà.